ṣe rí mo kàn ń gba mẹ́sẹ̀gì lórí ọkùnrin tó sọ̀rọ̀ nípa Yorùbá Nation. Mẹ́sẹ̀gì tí mo ti gbà wàláì kódà mi ò tí ì rí tó sọ pé ayò múra kálá fẹ́ gba Yorùbá Nation. Gbogbo wọn èyí tí ò sọ pé àfọmáàlè ní ó tún jẹ́ kọ́mọ rẹ̀ ó tẹ̀lé àwọn rádaràda yìí. Mẹ́sẹ̀gì pọ̀ ńlẹ̀ o tó sẹ́ndì sí mi, kì í ṣe pé lémi ni mo ń sọ torí mi ò tiẹ̀ fẹ́ dáhùn sí ọ̀rọ̀ yìí. Mi ì fẹ́ dáhùn sí torí bí ìgbà tá a bá ní kẹ́ni ṣé ẹ mọ̀ tí ó fa tí àwọn Yorùbá Nation fi jáde, ẹ̀yin lè já sí. Ṣé ẹ mọ̀ pé Ààrẹ Gani Adams wọ́n ṣe mítìnì nípa sáìdì tiwọn, ẹ ti understand? Wọn ò láwọn fẹ́ jáde ṣe rálì o torí kinní yẹn wà lọ́wọ́ mi. Wọ́n jù sí mi bọ́n ṣe jù ti Sunday Igboho sí mi ni. Wọ́n jù sí mi ni. Ṣé rí kinní yẹn ó wá jẹ́ ó impress Sunday, òun náà bá jáde. Ó ní fúnra ara ẹ̀ tó sọ̀rọ̀ lórí kinní. Mo ní fídíò tiẹ̀ náà kí alágbẹnusọ yìí náà tó tún jáde. Ìwọ tó ò mọṣẹ́ jẹ́ àfọmáàlè gẹ́gẹ́ bí àwọn kọ́mẹ́ǹtì tí wọ́n even voice ni wọ́n ná dàbò mí tán fi ránṣẹ́ sí mi lórí ọ̀rọ̀ yẹn. Ipe àfọmáàlè ènìyàn ló máa tó tẹ̀lé tí ń jẹ́ ẹnìkan rálì nílùú Nàìjíríà mọ́. Adúrú múra tó ń ti múra kí ló fi dà? Ta ni ó fọmọ rẹ̀ lẹ́lẹ̀? N tó ṣẹlẹ̀ nìbàdàn pé báwọn Yorùbá Nation náà náà sẹ́nu sọ̀bọ̀lọ̀ sẹ́nu tìpolo tí wọ́n lọ sórí péèjì sóyẹ kó rí bẹ́ẹ̀. Lẹ́nu wọn la kọ́kọ́ gbọ́ pé wọ́n fa àwọn ọmọ rúbọ ni. Èyí ò lò sí ọlọ́run gúngùn bíi ti tòlótòló, bàbá Èkìtì elétè tìpolò, olè ọlọ́ṣà, olè Yorùbá Nation. Òun ló kọ́kọ́ yọ sí ọ̀dọ̀ sóyẹ kó rí bẹ́ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní wọ́n fi wọ́n ṣètùtù ní wọ́n níye báyìí náà ń fẹ́ wọ́n kankan. Ẹ̀yin náà wá kò tí ì pé ẹ̀yin náà fẹ́ gba tiyín àbí ṣẹ́yìn náà fẹ́ gba tiyín. Ọlọ́run á mú ọmọ àlè yín, kò sí Fúlàní ìlú mọ́. Ládùúrú gbogbo àwọn ẹni tán kó jáde fún gbogbo tó ti ṣẹlẹ̀ láti 2024 níbẹ̀rẹ̀ èkìdá ọmọ Yorùbá àìdá ogórí ọgọ́rùn ó pa girlfriend ẹ̀, ó pa ìyàwó ẹ̀, ó pọ̀ rẹ́ ẹ̀. Yorùbá yìí náà ni. Ṣé yẹn gan ò tó alọ́tọ̀? Àwọn Yorùbá Nation yìí náà ni wọ́n ní nádọ́rọ̀ gàngán lẹ̀lẹ̀. Aláfọmáàlè èèyàn, ọmọ àlè tí ò níbi tí ò níran ni ó tún tẹ̀lé ní ẹgbẹ́ kan ṣe rálì ní Nàìjíríà. Ṣé gbogbo títí ẹ̀ ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá yìí àti ní gbogbo ayé kò tó wá rán ni? Rálì ló kàn, rálì ló kàn. Ṣé ẹ gbádùn? Tẹ́ ẹ bá gbádùn ni ẹ ní mọ́ firú voice yìí jáde. Tí n bá ní kí n kó gbogbo voice tí wọ́n tán ń sọ lórí ọ̀rọ̀ yìí, ó yẹ kí Sunday ò dáwọ́ bojú ni pé omi ti tán lẹ́yìn ẹja fóun. Wàláì tàláì. Tí Ààrẹ Gani Adams tó bá jáde tó bá ṣe mítìnì
ṣé wọ́n gbọ́ nínú tiẹ̀ pé nínú tiwọn pé àwọn fẹ́ ṣe rálì ni mi ò gbé lẹ́yìn Ààrẹ Gani Adams náà iṣẹ́ táwọn kan lẹ̀ gbà làwọn ń sọ̀rọ̀ lé lórí iṣẹ́ tán kan lẹ̀ gbà ni làwọn ń sọ̀rọ̀ lé lórí ẹ̀yin Yorùbá nation ń bu ẹwà tá ń rí yín tá ń mọ̀ yín mọ́ mọ iye ẹ̀mí tó ti lọ lórí yín ni mọ iye elétẹ́ ti bàjẹ́ ni tẹ́ nanu fìrì tán nanu fìrì kí ló dé ta ni ń wá yín ta ni ń bá yín jà ta lẹ dìrọ̀ mọ́ ta lẹ so mọ́ ta mọ̀ yín mọ́ nọ́mbà yín ò jáde n tó mú mi sọ̀rọ̀ yìí ni pé evidence wà lọ́wọ́ mi débi pé ní ọ̀rọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ ń sọ lórí ohun tẹ́ gbé jáde n ló jẹ́ sọ̀rọ̀ wà láìtàlà ń bá ti sọ̀rọ̀ Sunday kí ló ń fi rẹ̀ pè náà Sunday Igboho ẹni bá ní kíní nọ́mbà rẹ̀ kó jù ú sí i tójú ò bá tí ojú ń tara àdúgbò kí ni nǹkan tẹ́ ẹ mú jáde nínú Yorùbá nation yín ẹni jẹ gbèsè ẹni kú sínú ẹ̀ ó kú sínú ẹ̀ ẹni jẹ ìlú èbó gangan ní gbèsè tó sì kú nítorí Yorùbá nation tá ń san àbí Nàìjíríà ilẹ̀ Yorùbá tán ti jẹ gbèsè lọ́wọ́ China tá ń san ẹ tún kó àwọn ọmọ ọlọ́mọ ẹ fi wọn ṣe rálé ẹ fẹ́ tàn wọ́n pẹ̀lú èlò bíbẹ́ ti lówó tó jẹ́ pé ẹ lè ná tán láyé yín tá ń ràn yín iṣẹ́ tá ń pè ní ilẹ̀ Yorùbá wò lẹ tún fẹ́ gbà ẹ lọ lé yín wọ́n ní ẹ mọ̀ sílẹ̀kùn ni àbẹ́ bọ́ ságbàlá yín ẹ gbé nǹkan ẹ gbé iṣu ẹ gbàgbàdo wọ́n ní ẹ mọ̀ gbìn ni bẹ́ẹ̀ bá lè gbìn níta aláwòdé yín lọ́tún lósì aláwọn oníjàǹgbara àwọn kan àwọn àmọ̀tẹ́kùn torútorú náà fi ń rìn kiri àwọn àmọ̀tẹ́kùn torútorú la rí tí wọ́n rìn kiri káàkiri tí wọ́n mú èyí tágbára wọn bá lè mú tán mú jáde ẹ̀yin ó mu tí UM ògógóró US tán gbìnà kò ó lọ sí bàbá Èkìtì oko tó dá síwájú ilé rẹ̀ kò lè rò mí ìmọ̀ láti ọdún náà tó ti lu Yorùbá nation jìbìtì 2 million torí dára ló ṣàgbéjáde tí rìsíìtì ẹ̀yin ọlọ́ṣà olè yìí afọ́mọ́ àlèèyàn ló máa tẹ̀ kódà kó tiẹ̀ jẹ́ Ìgbò tàbí Haúsá ló bá wà lórí oyè ọmọ àlè ló tún lè máa tẹ̀lé irú yín ẹ̀yin tẹ́ ẹ̀ ní ṣọ́ráǹsì lórí ní ìṣọ́ráǹsì wo ló kọ́bà yín ìṣọ́ráǹsì wo ló kọ́bà yín ìṣọ́ráǹsì kò kọ́bà ọ̀gá yín dépò ẹ̀yin tẹ́ ẹ̀ bẹ̀rù gbésí ayé yín téèyàn bá rí nǹkan kan ṣe ìyẹn ò ní kílé ayé ó parẹ́ náà ǹjẹ́ ẹ mọ̀ bí àwọn olówó ti bẹ̀rẹ̀ àlùmọ́jìrì wà nú àwọn sẹ́nẹ́tọ̀ tẹ̀rí yẹn fọ́lẹ̀ mo ti bá wọn fọ abọ́ ní rẹ́sítọ́ráǹtì rí mo ti pọn mi tàrí mo ti fọṣọ tàrí ṣé mi wá mọ̀ pé mo lè wà ń lu èbó ìkémi náà bá wọn ṣiṣẹ́ ń lu èbó ni ọmọ olówó ń ṣiṣẹ́ ń lu èbó ẹ jẹ́ ń já yín sí i àwọn ọmọ mi wà wọ́n kàn ya owó wọn ta lé wọn fi dógò pé kó wá kàwé ni òní ṣiṣẹ́ tí ń sanwó iléèwé rẹ̀ yòókù kẹ́ ẹ tó gbọ́ kì í ṣe gbogbo ẹ̀ làwọn òbí wọn rí san dépò èmi tí mo ti fọṣọ mo fọ abọ́ mo fọ gbogbo ẹ̀ mo sọ ọmọ ọ̀dọ̀ dánwò ẹ̀yin ò fẹ́ ṣe kan ẹlẹ́ṣẹ̀ rálì ẹ ṣe bówó dàbí owó àtijọ́ ni owó dàbí owó àtijọ́ mọ́ gbogbo àwọn ẹni tẹ́ ń bá wọn da ìbò rú tẹ́ ń ṣe gbogbo ẹ̀ ní àwọn FCC tí ń gbámú yẹn ẹ rí àyábélò ẹ rémefẹ́lẹ́ táwọn dílò sì ń bọ̀ gbogbo wọn pátá náà máa ṣàkódà bóyá ni ò ní kan ẹ̀yin gan pàpà ń gbò báyà tẹ́ ẹ bá fẹ́ jíjàngbara fúnlẹ̀ Yorùbá yín
tẹ́ ń rídìí tẹ́ ń sọ ṣìkiri ǹjẹ́ tẹ́ ẹ bá dùà bàbá sẹ́yìn lẹ lóko ẹ̀ á dùn ó tì ó yá ẹjẹ́ á mọ̀ ṣe ẹjẹ́ á mọ̀ ṣe káwọ́ ẹni wá máa tà kó mọ wá àtàkì yín ẹ kó gbogbo lẹ́yìn ẹ gbé fáwọn gèdè ẹ lé fúlàní lọ ẹ gbé fún gèdè ẹ tọ̀bọ̀ lọ́jà ẹ lọ rèé fowó ra owó wálé ilẹ̀ bàbá yín wò lẹ tó fẹ́ gbà ṣé wọ́n lé yín Ìbàdàn ni àbí wọ́n lé yín lọ́ṣun àbí wọ́n lé yín lábẹ́òkúta ṣé wọ́n lé yín lẹ́kìtì àbọ̀ Oǹdó ní a ti lé yín ni ṣé gbogbo gómìnà tó wà níbẹ̀ wọ́n ti lé wọn lọ ni tẹ́ ẹ fi fẹ́ tún gbalẹ̀ ilẹ̀ ebo lẹ fẹ́ gbà kí ló dé ẹ yọ àwọn ìyá yín lẹ́nu kan tó kú o ẹ má jù àwọn ìyá oníyẹ ẹ má jù àwọn ọmọ ọlọ́mọ lẹ́nu kẹ́ ẹ lọ kó sí dànù ẹ lọ kó sí dànù àtọ̀gá yín àtẹ̀yìn náà ẹ lọ kó sí dànù olè ọlọ́ṣà ní gbogbo yín ẹ wàláì kíkiní yìí ó mọ́ pọ̀ jù ni evidence wà lẹ̀ tí wọ́n ń sẹ́ẹ̀dì sí mi lọ́tún lóṣù etí mi tiẹ̀ wá kún ni mo mọ̀ọ́mọ̀ tó ṣíà ohun yẹn jáde mo mọ̀ọ́mọ̀ kí n tó ṣíà ohun yẹn jáde àwọn olè ọlọ́ṣà ẹ fẹ́ ṣiṣẹ́ mi àfi YouTube àfi kẹ́ ẹ ní ká tó mówó wá ẹ fẹ́ ra kíni ìlú Biafra gan-an wọ́n ti ṣàgbéjẹ́ mọ́wọ́ dépò ẹ̀yìn ràdàràdà nonsense gbèsè tílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ fẹ́ gbà tó jẹ́ China ṣe ti san bó ṣe ń para wọn nílẹ̀ Haúsá wo oúnjẹ tán mú jáde lọ́dún yìí àwọn Àmọ̀tẹ́kùn wọn ń dúró tì wọ́n tòrutòru ni bẹ́ẹ̀ ni wọ́n ń ṣa àwọn báńdíìtì wọ́n ń jà àwọn Fúlàní méjì tí a là wọ́n kanlẹ̀ ní tiwọn ni tó jẹ́ pé wọ́n fẹ́ fi dúró sílẹ̀ ilẹ̀ Nàìjíríà láti lè máa ṣòwò ni tẹ́ ẹ̀ bá mọ tí ń lọ bẹ́ẹ̀ náà lẹ́kùrọ́ ẹ ní wọ́n ṣí bọ́dà ilẹ̀ Haúsá láti yẹjọ́ ẹ wá wo bọ́dà ní ìsìn lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ èyí tí ń bọ̀ ju tèyí tó ti ṣẹlẹ̀ lọ wàláì tàlà bọ́dà Ghana ti tì bọ́dà Togo wọ́n ti tì í fídíò wà lọ́wọ́ mi yóò mọ tẹ̀lé kinní ìtẹ́rì tán sọ lédè rẹ̀ tí oúnjẹ ti ń bàjẹ́ nínú mọ́tò wọn ò sí ECOWAS ń fa wàhálà lọ́wọ́ ẹ̀yin rádaràda òṣì kan wá lẹ́ fẹ́ jáde pé kinní kan ọmọ òfò tó bá ti ṣe tán tó fẹ́ kú ló kù tí ó tẹ̀lé yín ìyá òṣì tó bá ilé fọmọ rẹ̀ lẹ́lẹ̀ kó tẹ̀lé yín ológogoro onípàrágà tó bá tẹ̀lé yín wà láì òun ni wọ́n èrú bọ̀ ẹ̀yin olórí burúkú olòṣì yìí fúnra yín náà ẹ̀yin lẹ kọ́kọ́ jáde tẹ́ àkíyèsí àwọn Oríyọmí àti Naomi wípé wọ́n fọmọ rúbọ ni káwọn wòlíì yín náà tó mọ̀ sẹ́nu yọ̀ọ̀yọ̀ kiri lẹ́lẹ̀ wọ́n fi ṣe yín ni Sunday tó ò bá rí iṣẹ́ ṣe iṣẹ́ pọ̀ ń Jámánì tó wà yìí iṣẹ́ pọ̀ ń Jámánì ìwé ọdún 5 tó wà lọ́wọ́ rẹ kò tí expire wáṣẹ́ ṣe mọ́dàlú ìyá rẹ àti bàbá rẹ rú máàpù bẹ̀lẹ́ẹ̀kẹ́ rẹ tán fi mọ̀ ipò ọmọ Yorùbá ni ọ́ bẹ́ẹ̀ mi pera mi ń gánà lónìí wà láì dédé ni bí mo pera mi ní Níjẹ̀ lónìí dédé ni níbo ló fẹ́ sá sí táwọn ọmọ ọlọ́mọ ń kú mọ́ yín lórí bó bá wá ṣẹlẹ̀ tán ìwọ iná ló jáde tó mọ sọ pé ńgbà náà ṣe bọ́n ṣe ń gbàjọba nìyẹn wọ́n fi ṣí ẹni Sunday Igboho tòsí làwọ̀ o lè wá kanlẹ̀kùn mi mọ́ mi lórí o lè wá kanlẹ̀kùn mọ́ mi lórí ẹni tó wà ń bẹ̀ bóyá farafinde ní ń fọ̀ lẹ́nu kì í ṣe Yorùbá àbí ńgbà tó fi tẹ̀ láwọn òṣèlú káàkiri lẹ́lẹ̀ ó ṣàìmọ̀ pé constitution wà ń bẹ̀ ni Sunday akànbẹ́ dẹ̀ ni o máa gbóhùn yẹn síta mọ̀ dá ẹ lóhùn ó wá wo gbogbo ohun ni nínú àwọn ọmọ Yorùbá nation gan ti fohùn lẹ̀lẹ̀ kán lọ dira dáadáa èyí tó di tó gbéjò lórí tó gbé gbogbo ẹ̀ kárí tó ṣe gbogbo ẹ̀ ìjọba amúnimọ́ọ̀gùn wọn mú ẹ mọ́lẹ̀ sí kúnni tóògùn ẹ
kí ni ṣí ẹ tí ò fara rò ẹ́ Sunday lọ́wọ́ bí kó dànù sí tíṣẹ́ ò bá dùn ọ̀la tó bá pọ̀ ìwé rẹ lòmíì ní fi ń bẹ́ẹ̀ ṣiṣẹ́ ní Jámánì má yọ àwọn ọmọ ọlọ́mọ lẹ́nu ní Nàìjíríà ọmọ òfò ọmọ òṣì tó bá tẹ̀lé ẹ lẹ́yìn ń tójú ẹ̀ bá yóò rí nìyẹn afẹnitórí ẹ̀ ò pé ló máa tẹ̀lé ẹ lẹ́yìn Sunday tẹ́ ìṣerálì ẹ tó fẹ́ pawó fáwọn ológun tí wọ́n máa tú yín èyí tẹ́ ẹ ṣe lọ́dún bíi 2 sẹ́yìn 3 sẹ́yìn kí lẹ fi gbà ìbọn àti kùmọ̀lẹ́ igba afọ́mọ̀ránù ló máa tẹ̀lé yín lẹ́yìn bàbá Èkìtì yá múra olòṣì ọlọ́run gúngún ọlọ́run tòlótòló ó lé 2 million nínú Yorùbá nation ó lè bàbá Èkìtì olórí burúkú ó dáko tí ó lọ dá gbogbo inú yàrá rẹ̀ wú olólè tí kò wó lọ olólè kó gbogbo owó tán kó pamọ́ sí òun lọ́wọ́ ṣé bí gúrúùpù dára náà ti kó 2 million fún ọ olórí burúkú olòṣì olókọ́kọ́ wá yanu níbi péjì ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ó ní Oríyọmí Hamzat àti kí lórúkọ rẹ̀ ń jẹ́ Naomi ó lé wọn fáwọn ọmọ rúbọ ni ó níye tán fẹ́ olòṣì dàgìnì dọ́rọ́ bí ṣòkòtò bí okùn ṣòkòtò bàbá Èkìtì tó o bá fẹ́ káyé ìyá láyà rẹ̀ ó bàjẹ́ kí n tún gbọ́ Yorùbá nation lẹ́nu ẹ̀ kí n tún gbọ́ pẹ́kẹ́ lẹ́nu ẹ̀ ẹ̀yin olòṣì rádaràdára ta mọ́ra yọ̀ ẹ̀yin nonsense ṣé tó wà nílẹ̀ yìí bẹ́ẹ̀ ilé dáko ẹ̀gẹ́ ni ṣé mọ́tò ẹyọ kan tẹ́ ẹ fi hàn jọ́ sí yẹn náà lẹ̀ sì ń jẹ́ dì sí ni ẹ̀yin òpùrọ̀ olè burúkú yìí ẹ̀rọ owó rarun mọ́ ẹ̀rọ owó ṣe ìkànnà mọ́. gẹ́gẹ́ Ààrẹ Gani Adams ó pe àwọn mẹ́mbà rẹ̀ ní bóun ṣe ń káàkiri tiẹ̀ lọ́dọọdún nìyẹn ó ní sàfikẹ́ẹ̀tì ẹ̀ lọ́wọ́ ń bọ́ ní sàfikẹ́ẹ̀tì tiẹ̀ wà Sunday wọ́n lọ kàwé já ní Kútọ́nù àwọ́ọ̀dù tá a rí tán fún ọ wọ́n sì wọ ẹlẹ́wù congratulation ń bọ́ sàfikẹ́ẹ̀tì tiẹ̀ wà Ààrẹ Gani Adams ó mọ̀ ṣe kò mọ̀ ṣe ó mọ̀ níwèé lọ́wọ́ ó ní tí ó fi so ìwọ aláìlójútì tó rórí ara ẹ wò wípé kí ni tó bá tiẹ̀ dágùn ń bọ̀ àwọn sì mọ eré sá ó mọ̀ bẹ́ látòkè délẹ̀ ẹ wàá mọ̀ fẹ̀mí àwọn ọmọ ọlọ́mọ wá owó kiri gbọ́n bá pa àwọn ènìyàn tán lẹ́mọ̀ gbé ẹ dáwó fún wa ká fún wọn kán fi lọ sọ́ọ̀sìpítù èyí olórí burúkú tán fún ní gbogbo ẹ̀ mo ṣe bẹ́ẹ̀ ti gbé yọ sí Canada bí Amẹ́ríkà ni ẹ lọ ṣọ́ra yín kẹ́kọ̀ọ́ sì dànù ọmọ òṣì ọmọ àyà ológógóró tó bá tẹ̀lé yín lọ Nàìjíríà lọ dáwèrè lẹ́lẹ̀ àwọn àmì àtijọ́ kọ́ o àwọn ti sìn wà láìfarafindé ni wọ́n sọ bí òkú ìyáláyà oníkálukú gbé sùn ìfẹ́ sọ sọ́rọ̀ ìtẹ́lẹ̀ wà láì fìrí tó ti rí tán ti rí pé Ààrẹ Gani Adams ti pe mítìnì gbogbo wọn wá ń jáde yín èéfín yín lẹ o ẹ mọ̀ jẹ́ ajá mọ́ ìjà ta ní bọ́ jíjàkadì ta ní bọ́ ọjà bó ń bára rẹ̀ jà ń bára rẹ̀ fa nonsense aláìlójútì ṣé torí pé ò tí kó sí pọ́ńpẹ́ ti Nàìjíríà ní gbogbo èyí tó fi ń sọ̀sọ̀kúsọ káàkiri lẹ́lẹ̀ tó jáwọ́ nú àpọ̀n tí ó yọ kó lọ gbómi lákaná ẹ ti pa wá tán nílùú ẹlẹ́jì jàǹgbàrà orí burúkú ilẹ̀ Yorùbá wo ló tún fẹ́ gbà ilé tó kọ́ ṣé wọ́n gbà lọ́wọ́ ẹ̀ ni àbí ń gbò wálé wọn lé ọkú òǹlé ni ìwọ lẹ̀rù ń bá jókòó sí ilé kò sẹ́ni lé ọ ó wà ní house of arrest òun wá tún dún kòkò máwọn èèyàn tó bá ní èsòbè wàláì èsòbè máa gbé ẹ wàláì